Kí ló yà wẹ́lẹ́? Kí ló ṣẹlẹ̀? Afọmọ́tò ẹlẹ́pọ̀n pàdé fọmọ́tò tán. Ọjà ń lọ. Ẹ̀yẹ ní kọ́ fún wa lówó mọ́tò tá a fọ̀ ọ́ ní òkú sanwó pósí. Òkú sanwó pósí báwo sókùn bí àbí pósí náà. Bọ̀ yẹn náà sọ pé ká má bá wọn jà náà ṣe mọ̀ pé kọ́sítọ́mù yẹn náà jẹ́ ẹ̀ ní gbogbo yẹn. Kò yẹn sìn wọ́n máa fún yín lówó yìí. Ọ̀nkú ẹ dá àwọn bọ́ọ̀sì lóhùn bí ó tẹ́ ju wọṣẹ fún wọn ṣe mọ̀ kó wá lànà ṣe. Ọ̀gá Adé ọmọ ayé là wà ibikíbi táwọn bá lè ti fọ mọ́tò àwọn ò ń sanwó ẹsẹ̀ ṣó yé yín. Ṣé ní Emirates tẹ wà yìí náà? A máa wá parí. Bàbá olóyè kọ̀dọ́ńtà láti jẹ́ kó yé ẹ ni pé bá a ṣe wà yìí ọmọ ayé ni wá ń ta bá ṣe àṣegbé ni àwọn ò ní kọ́bọ̀ tá a máa san jẹ́ kó yá àwọn gáìsì ẹ̀ kọ́mẹ̀lẹ́ ń bẹ̀ kọ́ dẹ̀ ṣe kí ni kọ́sẹ̀ntì máa mọ́ kàn ó bá àbó dáhùn. Ẹ kó sínú ráì kẹ́sì gàṣà. Ọ̀gá Adé ẹ wò ẹ lọ wá police report wa ṣètìká tó lè bá yín gbé sí mọ́ṣúárì. Lárí. èlò pọ̀ tó máa kú o. Hello, sir. Sir. Láàrin ni sir. Láàrin ti drop, sir. What? Sparko? Láàrin ṣe kíni? Àjọṣeré jáde ni, sir. My God. Ibẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀, sir. Mo dẹ̀ sọ fún Láàrin, mo sọ fún tó. Àwa lọ hospital ni, sir. Hospital wo lẹ wà? Hospital. Ọ̀dà. Ọkọ̀. Bàbá àwọn káwọ́ sí ni. Àṣírí jáde àwọn káwọ́ sí ni bàbá. Gbogbo wàhálà ìbẹ̀rẹ̀.
àti rí wọn. Kí ló fẹ́ kí n ra fún ẹ? Bicycle. Jùwọ́n. Ma. Ibo ló wà? Jùwọ́n. Ìyá mi padà wá fowó wà bọ̀mọ̀. Ṣé kò sí? Àjọ ṣọ́ọ̀pù ń bẹ̀ yẹn ni. Mo dẹ̀ dédé wá tì lẹ́yìn mi. Ẹ mọ̀ bí táwọn ọmọdé ṣeré ni wọ́n á fẹ́ ṣeré káàkiri. Mo ti ń bèrè lọ́wọ́ ẹ̀ sí pé kí lórúkọ oníjùwọ́n lòún jẹ́. Jùwọ́n lórúkọ ẹ̀. Mo jẹ́ bí pé kí ni kí n ra fún ní báísíkù lòún fẹ́. Anyway, ẹ tó yẹ rẹ. Ẹ jẹ́ ẹ̀ dẹ̀. You have this. Okay? All right. Ìyá ẹ ṣe gan-an. Ó dàbọ̀. Okay. Ọjọ́ ní àjà mi. Olúwa ṣẹ́gun fún mi. Mami, ẹ sùn mọ́ ni. Mi ò sùn. N tá à ń sọ náà ni mo ní kí n wá rí ẹ fún. Ẹ má bọ̀. Kárí láyé. Ilé àtúndà. Orí ẹ̀ kò kí. O lè ṣubú dànù. Ọkọ mi, n tá àjèjọ ń sọ látijọ́ yìí. Orí ẹ̀ náà mo yí wá. Ìwọ náà wò. Kí ni tá à ń sọ wípé òun fẹ́ tọ́lọ́run ti ṣe fún ẹ? Olówó lọ́wọ́, oníṣẹ́ tó dáa, ó tún wá dá lọ́mọkùnrin. Kí ló á dé tó ro tèmi mọ́ tiẹ̀? Pé fún mi, mo fẹ́ gbọ́mọjò. Ọkọ mi jọ, má fojú mi sọ́nà. Ẹ ṣé mami. Ẹ pẹ́ fún mi. Ọjọ́ yẹn á dalẹ̀. Àmín. Ní gbogbo àkúgbà tó ń kẹlẹ̀ ló láyé ẹ̀rí fẹ̀sùn ló gbà. Àmín lọ́lá ànábì. Ẹ̀rí ṣe mami ohun gbogbo ló ní àsìkò mà nítorí pé ṣeré ọkùnrin ni o obìnrin ni tí wọ́n bá ti kọjá ìgbà tó yẹ kí wọ́n yàn bí èèyàn pẹ́ kó tó fẹ́yàwó ní àbọ̀ pẹ́ kó tó lọ́kọ ọ̀rọ̀ yẹn ti di ọ̀rọ̀ ewúrẹ́ tó wọlé aláwo ó ti dọ̀rọ̀ sùúrù kí èèyàn má bàa gbé egun léegun ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà náà tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ ọkùnrin yẹn nítorí pé bóyá àbí owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n wò bá jẹ́ pé bóyá àbò dáa bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin. ẹ jẹ́ kí n dúró de àsìkò tí ọlọ́run máa yan tèmi fún mi kó má jẹ́ pé èyí tó máa fẹ́ mi nítorí pé bọ́lọ́run ṣe dá mi ni. gbogbo wàkúgbà tẹ́ ẹ bá ti ń kírun tẹ́ ń kí wákàtí márùn-ún ẹ kọ́ máa gbàdúrà sí ọlọ́run báyìí pé ọlọ́run bá o má jẹ́ kí ọmọdé yóò ṣe àyàfẹ́. kò ṣáà ṣe pé mi ò ń pàdé obìnrin ṣùgbọ́n jẹ́ kí n farabalẹ̀ má mi o. ọkọ mi ọ̀rọ̀ ló sọ gbogbo ohun tó sọ ni mo ti gbọ́ pátápátá gbogbo ìgbàkigbà tó bá máa wá yàn báyìí ò ní gbégun eléegun
ò ní ṣubú dànù gbogbo tó bá fọwọ́ lé báyìí bẹ́ẹ̀ ló máa dún wàláwùlá wàlá kò wá tá gbogbo kí n tó bá ń sọ báyìí níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó. One back. How are you? What's your name? Juwon. Aha. Talo mo what's be why? Mommy. Juwon. Mommy know that. Juwon. Kí ló máa ń ṣe ẹ́ tó kí n lè dúró sójú kan? Kí ló ń wá kiri? Take it easy, auntie. Uncle ẹ̀jọ̀ ẹ má bínú. No problem. Ṣé kìí ṣe pé ó gbá bọ́ọ̀ yìí lù ń ṣá? Kò sí nǹkan tó jọ. Ẹ rántí ojú yìí. Mi ò rántí o. Ní supermarket. Ó tó ni o, ẹ ká sọ ìyá. Ṣé wà? Ṣètò Ọlọ́run, ẹ kújọ́ mẹ́ta. Ẹ náà máa wá sí báyìí. Bẹ́ẹ̀ ni a máa ń wá relax. That's lovely. Ẹ dẹ̀ ṣe ọjọ́. Ọlọ́run ọba ló ṣe náà. Ẹ̀mí ìtọ̀rẹ́ mi. Dúpẹ́. Ẹ lẹ́ máa hàn. Ẹ ká sọ. Ṣé wà pa? Okay. Ṣẹ́gun lórúkọ tèmi o. Nice meeting you. Thank you very much. Ṣé ẹ máa ẹ̀kẹ́ jókòó pẹ̀lú mi báyìí? Àbá o. Mind. Ẹ wá yẹn. Ẹ jókòó. Ẹ ṣé. Ó ga o. Juwon. How you doing? That's lovely.